Dolapo. Yeah. Alafia ni. I am fine. Alafia ni. Okay. Sure, okay. We're okay. I got a surprise for you. Oh. Okay. What? Okay. I hope you're gonna like them. Wow. All this for me? Everything. Pata. They are for you. Oh, thank you so much, sir. Thank you. God bless you, ma. Hello. Káàbọ̀ ma. How are you? Sure. Go on. Oh, okay. Oh, as usual, this is your gift to our family. Oh, this is beautiful. Yeah, it is. Wow. Like it. Remember me take the gift all the time. We shall like it. I love it. It's very nice. It's a very beautiful design. Anyway, let me drop it to you, Rami. So, take a look at Yeah. So, is that one appointment to the other? So yeah, it's about dear. So come a little more resort wale. We are only 2 months. So mo fẹ́ kó advise me nǹkan tí mo lè ṣe fún mi láì dea. Ọmọ wọn ṣe ní pé ìmọ̀ràn tí èmi máa gbà ni pé ìwọ sọ fún Súnkànmí. Sọ fún pé result pregnancy test tó gbà yẹn. Yeah, sọ fún pé kó lọ fi hàn daddy ẹ̀. Okay. Reaction tó bá get tó bá fi hàn daddy ẹ̀ tán, òun ló máa determine nǹkan tá máa ṣe next. Kó fi result yẹn hàn daddy ẹ̀. Yeah, of course it's going to determine the next line of action. Okay. Good. Now, the thing is this. I beg of you, John Toriolong, make sure pé on phone mini heads on. Okay. Always give me a feedback because this period is quite dangerous. I mean, very delicate than ever. And I wouldn't want any kind of problem for you, for us. Okay? Thank you. That's why I love you. Good. Take care now. My care can soon, yeah. Like seriously, Larry she love you. Love who? Oh, for crying out loud, I don't have a drop of feelings for that guy. You only for guy, I don't love him. He's not my kind of person. Can you? Don't cut on. So when you song, John, when you song, Oyinbo lo nso. Bí tọ́pẹ́, mi no guy. Mi do. Ngba tó bá ti fi gbogbo ọkùnrin ṣàkótán. Àbí àwọn asoyin dapere ajaṣe. Mr. Right is coming. Mr. Right is coming. Ó wà lára ẹ̀ nígbà tó bá ti fi gbogbo àwọn ọkùnrin ṣàkótán sí. Mo ní mo réyàn jẹta ó ní kí n sọ fún yín pé òun sì love ẹ. Ó guy love ẹ. Ṣó gbọ́ ni for crying. And I said for crying out loud I don't love him. Jọjọ kò tó jà. Ṣó ti gbọ́ ó wà lára ẹ̀. Ìgbà tó bá ti sí ọ̀rọ̀ ẹ̀ dapere ajaṣe tán kó sọ fún mi. Uncle, ẹ kú jókòó. Madam ní kí n sọ fún yín pé àwọn bọ̀. Uncle Gbọ́láhàn. Ṣé kí lè máa bá yín sọ̀rọ̀ náà? Lẹ ṣe sọ̀rọ̀ yín di kúùkù àpàpàǹdodo báyìí. Kí n sọ fún yín, kó tiẹ̀ má bá mi sọ̀rọ̀ gan. By the time tó bá wọn fi jẹ oúnjẹ mi tán, wà wá force láti bá mi sọ̀rọ̀. Ó yẹ mo sì ti ń bá yín sọ̀rọ̀ báyìí. Kí lẹ wá fẹ́ sọ fún wa jẹ báyìí o? Ṣé o ti jẹ iyán pẹ̀lú ọgbọ́lọ̀ rẹ̀? Kàn wá fi ugu kan fi ga. I can't wait. Mi ò lè wait láti jẹ oúnjẹ yín. Okay, màá padà wá wò yín ṣá. It's okay. Fine girl. Ogboluke. Ẹ kúlé sà. You are welcome. Yàrá sà. Káàbọ̀. Daddy ewo. Ẹ kọ́kọ́ kí mi kó rere náà.
O kú oríire. Oh, Daddy, I need to give me cool. I need o kú oríire. Daddy, ìyá mi ti lóyún. What? Bẹ́ẹ̀ni, ẹ wò. Ó yá, jókòó. No, Daddy. No, wait. Oyún. Sori nǹkan tí o gbọ́ rí, I will tell you now. Ọlọ́run ò ní jẹ́ kó bá wọn gbọ́mọ àlè sílẹ̀. Ìwọ kọ́ ló lóyún. That pregnancy is not yours. No, Daddy, the doctor has confirmed it for me saying. Oh, I ní nǹkan tí o gbọ́ rí. It's high time for you to know. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé ó yẹ kẹ́ ẹ kanlẹ̀ nǹkan tó wọlé? You just barge into my house just like that. Ká kanlẹ̀ kùn. Oh, ẹ̀yin. Bàbá. Daddy. Ẹ̀gbọ́n mi. Súnkànmí dà. Súnkànmí tẹ bẹ̀rẹ̀ ọmọ mi ni. Súnkànmí dà. Kò sí ilé olóríṣẹ́. Ẹ má bẹ̀rù. Súnkànmí ò sí ilé. Jésù ń gbọ́ ti jáde. Àgbélébù rèé. Ọ̀gá mi wo àbí mo jẹ́. O ní láti bí àgbélébù ẹ̀. Àgbélébù. Wo ọ̀gá mi. Search. Tí wọ́n bá gbé Súnkànmí bọ́ tánú lé yìí. Kò sí nínú ilé yìí. Súnkànmí. Tí wọ́n bá gbé Súnkànmí bọ́ tánú lé yìí. Máa jọ ẹ lójú. Àní Jésù ń gbọ́ kò sí nínú ilé yìí. Dàgbàsókè wá kírun. Ẹ̀gbọ́n mi ò lè parọ́. Wá kírun. Ẹ̀gbọ́n mi ò lè parọ́ fún mi. Ẹ̀gbọ́n mi. Kírun síbẹ̀ yẹn. Àgbàlagbà ni ẹ o. Ẹ̀gbọ́n mi. Má try láti ṣe láńdàlá. Ẹ̀gbọ́n mi ò lè parọ́. Oya ní sọ́lẹ̀. Àgbélébẹ̀ ilé ẹlẹ́yìn ọ̀run sí àwọn ọmọ lọ. Fúnlẹ̀ síbẹ̀. Àbẹ́ẹ̀rí àwọn ìjìnlẹ̀ méjì wọn ló ń jẹ wọ́n. Ẹ jọ̀ọ́ ìyàwó ọmọ mi. Ẹ má ó kéré gan, ẹ má bà láyé jẹ́, ẹ jọ̀ọ́. Àgbàlagbà ni yín o. Ẹ má ṣe láńdàlá. Àgbélébù. Ọ̀gá mi mo wà lẹ́yìn yìí. Lọ fi bàbá yìí sí detention. Bàbá ẹ dìde bí wọ́n ṣe rí rẹ̀ kí tó gbé lẹ́yìn. Ẹ dìde bàbá. Bàbá ẹ dìde. Bàbá ẹ wọlé bàbá. Ẹjọ́. Sábọ̀ ọkọ ẹ ti lọ. Ẹjọ́. Fara yíyú àwa. Ẹjọ́. Fẹ̀yìn ẹni bẹ́ẹ̀. Ẹjọ́. Àgbélébù. Ọ̀gá mi mo wà lẹ́yìn ibi ké. Ọ̀gá ìṣe ni. Ẹ bàbá. Ẹjọ́. No, kò lè possible. Not in my lifetime. A wá gbé ọmọ àlè wọnú ilé mi. Èmi ò ní gbà torí ọmọ ọkọ lèmi jẹ́ lọ́dọ̀ bàbá mi. Ọmọ ọkọ dẹ̀ ni wọ́n náà lọ́dọ̀ mi. Jẹ́ pé okùn mi ṣe àbí kò gbádùn la ẹ̀bọ́n wá wíìlì gbọ́n. Kò sí ń bì. Ara mi ta mi ń fẹ́ kí n jẹ ìpòrú kọ́ládídé wà rẹ̀ yẹlẹ́dá mi. Àǹtí ẹ fẹ́ kẹ́yìzì ṣé mo èmi náà ni wọ́n ṣe súnmọ́ ìfẹ́. Àwọn tàdé ń sọ̀rọ̀ pé àárí wọn débi tá a máa bá wọn jà. Àwọn tó dẹ̀ fúnyàn lóúnjẹ látọjọ́ ìná ara máa ta wọ́n pọ́ fẹ́ fìyàn lẹ̀. Wọ́n máa béèrè owó. Wọ́n máa gbowó. Ohun tó wà kò ní sí ni pé bó bá jẹ́ pé Lájídé tó bá jẹ́ pé ó wà lóyè ni ìbá ti fún ọ lówó yóò ti máa bọ̀ ní. Ẹbí èlò lọkọ mi wà gan kí n lọ fún lówó yẹn. Ó lè mọ bẹ̀sẹ̀ sáwọn gbọ́mọgbọ́mọ ó jẹ́ kẹ́ ẹ rí di àwọn ni. Ibi tí wọ́n ń wà àwọn òjúwe fẹ́ nìkan kan wọn ò sì ní jẹ́ nìkan kan ó débẹ̀. Bẹ́ẹ̀ bá ní òun gbówó bọ̀ wọ́n lè ní kéèyàn pàdé òun ní Kaduna. Wọ́n sì wà ń pàkọ́ yín báyìí. Àfi ká ṣe ètùtù là ń ṣe owó là á gbé ní pèsè. Tá a bá ti gbé owó gangan la gbé sínú gbá ẹbọ tá a bá ti wá gbé owó ka agbára oríta mẹ́ta agbára sàlá táwọn àjẹ́ bá tún ti gbé owó nǹkan báyìí wọ́n lọ gbé fún Lájídé mi tó wà ní yóò sì sanwó yóò mọ̀ bọ̀ ní. Bí èlò wà lówó ọ̀hún ṣe bí èlò lówó ọ̀hún lè gbọ́n. 900,000. Wá. Yes bẹ́ẹ̀ ni fáwọn. Ẹ̀wọ̀ ẹ̀fọ́ ṣẹlẹ̀ àṣìṣẹ́ mọ́. Mọ́mí.
kí ni ìdí tí o fi lè ṣàlàyé fún ọkọ ẹ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀? Ẹ̀rù dáàdì ló ń bà mí. Gbogbo ẹ̀rù dáàdì wo ló ń bà ẹ́? Ti wípé mi ò mọ nǹkan tí mo máa bá lẹ́nu wọn. Ó mọ nǹkan tó máa bá lẹ́nu wọn kó o ṣàlàyé pé bọ́rọ̀ ṣe jẹ́ rèé bọ́rọ̀ ṣe jẹ́ rèé o. Ẹ jọ̀ọ́ àǹtí rántí ṣé ó dá yín lójú pé Súnkànmí ló lóyún ṣá? Ó dá mi lójú. Súnkànmí ló lóyún. Tó bá ti jẹ́ Súnkànmí ló lóyún alátiṣe mi màmá ti ṣe ara mi kò lè tó yẹn tó bá ti mọ̀ pé òun ló ní o gbogbo ẹ̀ máa dayọ̀ lágbára Ọlọ́run ọkọ mi má ké má ké mọ́ mo ní kó má ké mọ́ gbogbo ẹ̀ la máa yanjú lágbára Ọlọ́run. Kí ló ń ṣẹlẹ̀? Accountant ló pè mí lọ. Wọ́n ní òun gbowó léraléra lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mo hope pé kò sí ṣá. Kò sí kankan, mo kàn ní ìdánwò yẹn mo ṣe gbà. I'm sure. Because the last time tí màá ti ra ò sọ fún mi bóyá òun ṣe any project. Yeah, mi ṣe project kankan mọ̀ pé kò sí nǹkan tí màá ṣe náà. I will let you know. I hope kò ṣe pé bí àwọn blackmailers yẹn bí wọ́n ti ń disturb ẹ ṣá. No. Oh sure. Yeah. Okay. All right. That's a bit, but anyway, in case there is anything, you know, I'm always here for you. Right? Anything, whatever it is, just, call me. Ṣé mo dúpẹ́ mo appreciate it. Ọlọ́run máa ràn wọ́n náà lọ́wọ́. Ó ṣé yẹn. All right. Ó ṣé gan ni. Ọpẹ́ ńkọ́? It's all right. Oh, God. Oh, ní believe, má worry, I'm on my way already. It called for celebration. Hey. Really? On contract, really, sure, if you go a surprise. Wow, that's good, Sha. Ti Debbie by anything. Taking pay later. But mommy, kí ló ṣẹlẹ̀ tí mi ti David I think fẹjọ́ mi sùn and then bá sọ̀rọ̀ lórí phone. Ejo, not even good afternoon or something. Uncle, kí ló gbé yín wá sà? Oh. Mo dé gbọ́ pé ẹ ti resign níbi tẹ́ ti ń gba 200,000 naira as your salary. Àbí ẹnu kéré jù. Mommy, ṣé kò tó bẹ́ẹ̀ ni? Àìmọye àwọn ọmọ rẹ̀ yín tí mo mọ̀ tó ti ń ṣiṣẹ́ tó ń gba close to 1 million naira. Tani kí mi lọ máa ṣiṣẹ́ 200,000 naira. Èmi ò lè ṣiṣẹ́ yẹn mọ́ o. So jọ, ibi tí mo ní kó lọ fún interview nǹkan. At least that will fetch you a better salary. Oh yeah, kí ló ṣẹlẹ̀? Mommy, ṣé ẹ lè imagine pé mo do for good more than 2 hours. Kò sẹ́ni tó attend sí mi. This day mi ṣe kúrò bẹ́ẹ̀ nìyẹn. Má bínú ọmọ pé wọ́n ló dé. Wọ́n mọ̀ ní. Torí kí bọ́n ti mọ̀ pé wọ́n bó ṣe ń wọlé bá máa fún ẹni special attention ni. Ẹ gbà mí wọ́n ti pààrọ̀ ọmọ mi lọ́wọ́ ní ward. Àṣìgbé ọmọ ní ward gbà ọmọ yìí. Jọ̀sọ́ kí lẹ wá fún náà? Ẹni lè sọ̀rọ̀. Ẹni lè sọ. Bọ́jọ́ 500,000 tó ṣe lọ́gbà lọ́fíìsì lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn kọ́. Kò sí problem, ó ti yé mi mommy. Mo ti understand ni mo gbé ẹ̀fẹ́ fún mi lówó ní gbogbo action tẹ kó balẹ̀ nígbà tí mo ti dé yẹn. Ó dẹ̀ ti yé mi náà kò sí wàhálà. Màá máa lọ, ṣé ti gbọ́, kò sí problem. Mo mọ̀ pé ẹ like mi but kò sí problem, ṣé ti gbọ́. Kò sí wàhálà. Ọmọ mo bí ẹ máa gbà mí, ó ti pààrọ̀ ọmọ mọ́ mi lọ́wọ́. Ọmọ tí mo bí kọ́ mo gbé wálé ẹ gbà mí, àṣìgbé ọmọ ní wọ́ọ̀dù lélẹ́yìí. Mo bí yìí ná. Who is there? Okay, ta ni o? Èmi ni o. Ọlọ́run ló ń jẹ́ èmi ni o. Àná yín ni o. Okay, ẹ wọlé ẹ máa bọ̀ o. Ẹ rọra o. Ẹ káàbọ̀ sà. Ẹ káàbọ̀ wá o. Ẹ kújọ́ mẹ́ta sà. Àwọn ará ilé ńkọ́. Ọkọ mi ńkọ́ ń bẹ̀. A dúpẹ́ o. Ẹ ǹlẹ́ sà. Yes. Ẹ má bínú dáadé, ẹ má bínú pé mi ò pè yín kí n tó wá. Ọ̀rọ̀ àwọn ọmọ wa yìí náà ló jẹ́ kí n wá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ò ní bá yọ yín jẹ́. Ẹ bá mi pa àwọn méjì kẹ́ bá mi settle ẹ̀ láàrin wọn. Ǹjẹ́ mi gbọ́ wípé ẹ sọ pé ká parí ẹ̀? Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ eléyìí ó ti kọjá píparí. Eléyìí ò lè ṣe é parí. Kódà tí aláàárọ̀ bá sọ wípé
ọ̀rọ̀ yìí kó ní píparí nínú alálẹ̀ ò ní jẹ́ kó da fáláàárọ̀ tó sọ bẹ́ẹ̀. ṣé kí n lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ wá kó wọ̀? Yorùbá bọ̀ wọ́n sọ pé tílé kan bá ń tòrò ọmọ àlè inú ilé yẹn ni ò tí ì dàgbà. Kí n wá lajú mi sílẹ̀ lójú ayé mi, nínú ayé mi, lójú ayé mi, nílé ayé mi, kí ọmọ tèmi wá gba ọmọ àlè lálejò kó gbà láyè nínú ilé mi. Dádì, àgbàlagbà lẹ́yìn kò yẹ kẹ́yìn tún máa ṣe báyìí, ẹ má tún dákun. Ó yẹ kẹ́ ẹ pè wọ́n kẹ́ bá wọn yanjú ẹ̀ ní ẹjọ́ nítorí Ọlọ́run. Èmi fẹ́ kẹ́ bá wọn yanjú ẹ̀. Ọlọ́run ò ní jẹ́ àríláburú nínú ilé yìí. Àgbàlagbà tí ọpọlọ ẹ ti dọ̀bálẹ̀ tí ò mọ nǹkan tó ń ṣe mọ́. Èmi ò bá ń sọ bẹ́ẹ̀ o. Mo kàn ń fẹ́ kẹ́ mọ̀ yìí pé kò yẹ kẹ́ máa dákun kẹ́ bá wọn parí ẹ̀ ni. Èmi tún bẹ̀ yín ní ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ wá máa lọ. Kí n máa wá lọ. Ó dàárọ̀. Dáàdì ẹ̀yin mò ń bá sọ̀rọ̀. Ó ga òwò Ọlọ́run àṣánú wa o.